kò sẹ́nìkan tó máa gba owó nítorí pé ó fẹ́ lọ attack inú ọgbà Amọ́ríkà sí yẹn tó máa láti bọ̀tán rí kò ní láti bọ̀tán rí wàláhì tàláhì àti ṣé kádàmù bá da nǹkan nípa pọ̀pọ̀ lọ́run lókù tí kì í já yín tán kò tọ́nà kan máa já yín sí kọjá ìkọ́ni mọ́sọ́lọ́ social media ṣùtìrí ihun tá à ń ṣe yìí nítorí Ọlọ́run tá a dẹ̀ fi ń dìfẹ́ nípa dáńdé torí mùdírù àti gbọ́n bàbá yìí lọ gbà pé kò sówó ń bẹ́ o ṣùgbọ́n a máa náà túbọ̀ tán rí pẹ̀lú àníyàn tó bá gbàgbé ṣe mo wá sáré fi ń ṣe aburú yẹn máa wá tú àṣírí díẹ̀ mo máa mú evidence mẹ́ta péré wálé ni mọ̀ pé bàbá yẹn owó màgọ̀ yẹn aláburú ni evidence kiri bàbá olówó bàbá owó màgọ̀ tí ó fi ń da ìsìlámù o ibi tí mò ń lọ ń sìn àwọn táwọn bá kò ń sìn ẹ̀hẹ́n mọ̀ pé gbogbo nǹkan náà wọn ní láti bá yànjà ṣùgbọ́n ìmọ̀ jẹ́ kó yé wọn pé wọn ò ní Ọlọ́run tó ń gbénú mi ló fẹ́ bá wọn jà this time around so that ẹjọ́ nítorí Ọlọ́run mo lè fẹ́ tú àwọn àṣírí kan lénìí tí gbogbo ayé máa fi mọ̀ wípé bàbá ńlá kú blogger òun gangan ní ìṣòro tó ń da ìsìlámù láàmú òun gangan ní problem ìsìlámù mo ṣe wọn àjẹrẹ lọ fáyín náà báyìí ṣe ká tó wà lórí battery yóò tó jọ mẹ́ta láti 6-7 years ago àti wà lórí battery àní ìṣe ẹ̀ ní ba ìsìlámù lórúkọ jẹ́ lórúkọ súnà tànàbí Muhammad ọ̀tọ̀ ni kò sí blogger kí wọn máa blog èèyàn nínú súnà tànàbí Muhammad ànàbí Muhammad ọmọ tó ń jẹ́ bloggers ẹ̀yin kan wà lè dé lọ́fọ̀ọ́ gan kẹ́mọ́ ẹ fẹ́ blog àwọn èèyàn lórúkọ súnà Ọlọ́run wá gbé yín pàdé ẹni tó ju tìyín lọ́gọ́gọ́ lẹ́gbẹ̀ẹ́ òun kan tún jẹ́ àgbà blogger òun Ọlọ́run ti gbé yín pàdé orú tèmi ẹ sọ pé kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ o ènìyàn ro kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ o ènìyàn ro bàbá owó máa gọ̀ ènìyàn ro ẹbí owó máa gọ̀ ènìyàn ro ọlọ́mọ pípọ̀ ìwọ̀n ni wọ́n ra wọ́n fẹ́ ra players ni ṣé players àwọn pípọ̀ ìfẹ́ rà gbogbo àwọn players tó ń ṣiṣẹ́ fún ìdíò òun ni bàbá olówó ìyàtọ̀ àwọn aláburú ìrẹ́jà ti rà ìpè àníkó tí a máa pè ẹnì kankan lára mùdírù ṣùgbọ́n kí ni kan ní wọ́n wá kẹ́gbẹ́ wa lọ́mọ ni wípé ṣé ní bàbá tí gbogbo wa ní à ń sọ̀pọ̀tì bàbá yẹn ò ra players o fún ara Ọlọ́run ló sáyìn wa pé ká lọ ṣe ohun tọ́lọ́run fẹ́ o fún ara Ọlọ́run mo tún máa tún sọ nígbà tí mo sọ̀rọ̀ yẹn wọ́n ní àfọlọ́mọ́ ní mùdírù ẹ̀yìn mọ́ríkàsì ní ẹ̀kún yín bàbá yóò ra players má lérò pé wàá rí nǹkan kan látara pé ó ń dífẹ̀ẹ́ di mọ́ríkàsì pé wàá rí náà tíjà kan oore kan láti lọ gba mọ́ríkàsì yẹn ju wípé kó máa retí oore látọ̀dọ̀ Ọlọ́run o Ọlọ́run kan ló wá ti rí oore o látọ̀dọ̀ Ọlọ́run nìkan ni o torí pé kó tó di pé àfáàlì dáwà ṣe program kan ṣe níjẹta mo gba kọ́ọ̀lù kan níjẹrin wọ́n padà notice pé ẹni tó pè mí yẹn òun àtàfáàlì dáwà àtàfọ́ olùkùránì mo notice pé ó súnmọ́ pé wọ́n jọ wà ní àsìkò tó pè mí yẹn ni astagfirullah tó bá rí bẹ́ẹ̀ o wọ́n pè mí ó ní ọ̀gá wa ọmọlọmọ kí ló ń ṣẹlẹ̀ báwọn bí wọ́n ṣe ń lọ yẹ já wa tán báwọn àwọn náà ti máa gbẹnu sọ́ọ́ àwọn náà ti máa rí owó mo ní kí n já yín tán kò tó náà máa já yín sí kọjá ìgbọ́n sọ́ọ́ social media ṣùtìrí ihun tá à ń ṣe yìí nítorí Ọlọ́run tá a dẹ̀ fi ń dìfẹ́ ní tàǹdà nítorí mùdírù àti gbọ́n bàbá yìí lọ gbà pé kò sówó ń bẹ́ o ṣùgbọ́n a máa náà túbọ̀ tán rí pẹ̀lú àníyàn tó bá gbàgbé ṣe mo wá sọ fẹ́ni yẹn pé mo ní ṣùgbọ́n tó bá ń wá owó nísinsìn tó dẹ̀ fẹ́ kọ́lé nísinsìn tó fẹ́ kọ́ ra mọ́tò fún ẹ nísinsìn tó fẹ́ kọ́ kọ́lé fún ẹ fẹ́ ra mọ́tò fún ẹ ṣó fẹ́ gbọ́ lọ bú mùdírù tó bá tọ́ kámẹ́rà tó bá bú mùdírù wo ẹni tó máa kọ́lé fún ẹ ti wà lẹ̀ tó máa ra mọ́tò fún ẹ ti wà lẹ̀ tó máa fẹ́ ní gbogbo nǹkan ti wà lẹ̀ ṣùgbọ́n o ò ní láti bọ̀ tán rí o mo ìsọ̀lẹ̀ mo ní kò sẹ́nìkan tó máa gba owó nítorí pé ó fẹ́ lọ attack inú ọgbà Amọ́ríkà sí yẹn tó máa láti bọ̀ tán rí kò ní láti bọ̀ tán rí wàláhì tàláhì àti ṣé kádàmù bá da nǹkan nípa pọ̀pọ̀ lọ́lọ́run lókù títí ṣé kádàmù bá da nǹkan nípa pọ̀pọ̀ lọ́lọ́run àbí tí mo dúró Amọ́ríkà fún àlórí àga yẹn tí èmi mọ̀ wípé kọ̀nà àbàbá yẹn pọ̀ bàbá òun ní iṣẹ́ o ọ̀run mi ṣe ọ̀run níbọ̀dì iṣẹ́ o ṣùgbọ́n ìtẹ́mi ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tí gbogbo ayé bá nípa àwọn òṣèmọ́ anna last man standing alimustekin máa dúró tán pẹ̀lú Ọlọ́run mi ò dẹ̀ retí orí kankan mi ò retí owó kankan látọ̀dọ̀ anybody mímí nìkan ni mo ní kó sọ mí lẹ́sàn àwọn pípọ̀ yìí àwọn nísìn wọ́n fẹ́ àwọn wá players wọ́n fẹ́ ra players ọba ìsọ́dà ìwọ́n tó bá dé ó wà available as a players ọmọ lọ́ta rẹ̀ fún wọn wọ́n máa sanwó ẹ̀ ṣùgbọ́n fẹ́ lọ́mọ kí n bá dájú pé ìwọ tó bá gbé rẹ̀ bá wọn wọ́n máa nú ẹ nínàkúnà ẹ̀gún náà máa fún ẹ torí pé players kan rà lọ́wọ́lọ́wọ́ ń sìn bó o bá ṣe rí bó o bá ṣe mọ bó o bá ṣe rí náà ṣe máa kówó lé ẹ lórí ṣèbí èèyàn kan ni wọ́n rà náà 200,000 bó ṣe mọ nìyẹn èèyàn kan lọ́dà ní 1 million gbogbo tó rí rasaki kò ju 500,000 kò lámìlọ but ẹni tó bá gba owó tó bá dúró lórí òdodo bí àfọlùfáà ṣe dúró lórí òdodo tí ò yẹ yẹn kò sí tó burú jù bẹ́ẹ̀ owó ọmọgọ nìyẹn ṣùgbọ́n tó bá lọ gba owó tó wá lọ yí padà tó bẹ̀rẹ̀ sí ní lọ ṣe nǹkan míì bíi ti saki lẹ́nu saki gbogbo náà saki ò tó 2 million naira náà so that bó o bá lọ gbé rẹ bá wọn ìràkúrà ló máa rà ẹ́ tó bá lọ ń pọ́n wọn lé nítorí pé kò lè ṣàánú ẹ tó wá di pé ẹnìsìn ṣèkíù ó wá di àfáà ṣèkíù ó wá di àfáà ṣèkíù ó wá di àfáà wa àṣẹ dr ọlákìnní kan ọmọ gbàgbé tó bá gbé rẹ lọ bá wọn máa rẹ ìràkúrà náà wọ́n rú èmi ń sìn àgbábọ́là number 1 àgbábọ́là wọ́n náà wò gbà tó náà fẹ́ ra èmi tó náà fẹ́ ra mi wọ́n náà wò tó fi ń lọ mi tó kí wọ́n lọ bá wọn èmi kọ́ mo lọ bá wọn àwọn ni wọ́n pè mí àwọn náà wá bá mi wọ́n lè negotiate pẹ̀lú mi pé ṣé mo lè fi tí mò ń ṣe yìí lẹ̀ tí n bá fi lẹ̀ àwọn máa ràn mí lọ́wọ́ pẹ̀lú 100 million naira náà kó lé mi lórí ṣé 100 million kó lé mi lórí yẹn lójú wọn làwọn wò pé ọ̀kọ̀lọmọ ó value gan 100 million lọ orí wọn ti dàrú ẹ̀yà wèrè mi 100 million lọ ẹ̀fọ́ lẹ́la players mi ẹ̀fẹ́ àgbábọ́là ẹ̀fọ́ number 1 season number 1 casper ẹ̀fẹ́ number 1 ẹ̀fọ́ 100 million wa wọ́n wẹ̀rẹ̀ ní 100 million fi wú mi tí a máa tẹ́ 100 million yẹn ẹ̀jẹ̀ tó wọ́n sọ di ìlọ́po márùn kẹ́ wá padà wá gbé sí dọ́là ṣé wọ́n gbé dọ́là náírà lèmi náà ni currency ni mo ń pa dọ́là ni mo ń ṣiṣẹ́ owó dọ́là ni mo ń pa náà wẹ̀rẹ̀ ní ni ẹ wá fẹ́ wọ́n tó fi lọ mí ò fòrò máa ṣe tọmọtọmọ wọ́n tó 100 million lọ mí ò ìṣòrí rí wọ́n tó máa pa ẹ̀ ò 100 million orí kù mí ni náà nígbà tó náà players kékeré ilẹ̀ tó lè ní 100,000 tó lè ní 500,000 200,000 1 million èlé náà ra yàgò nǹkan ó yẹ jẹ́ ọmọkùnrin lẹ̀ tó 500,000 wọ́n rà náà 500,000 náírà yàgò nǹkan láyé ẹ̀ bàjẹ́ náà wọ́n fẹ́ ra lóde mi ní 100 million orí ti dàrú náà àgbábọ́lá lèmi nọ́mbà 1 wo bí
owó ẹ ò lè rà mí àlùjọ náà ní kọ́ lọ́n fi sọ mí lẹ́sàn kó dẹ̀ fún àwọn ọmọ mi lálùbáríkà. For example sin mo sọ̀rọ̀ kan àwọn èèyàn kan ṣe ọ̀rọ̀ yẹn gbọ́ mo ní ọ̀kan fún mi ní 10 million naira yẹn wá fún mi ní dọ́là ló fi fún mi o. àwọn kan máa nílò pé bàbá owó ò máa gọ̀ tó wà ní New York tó ti yẹ àwọn kan máa lè pé bàbá owó ò máa gọ̀ yẹn wọ́n lè kún un ló fún mi 10 million bàbá owó ò máa gọ̀ ló fún mi 10 million naira o kò fún mi ní 10 million naira kankan ẹ̀yin tẹ́ máa gbọ́n sí torí owó yẹn ti ń da nǹkan lórí wípé ṣùgbọ́n kan náà bá 10 million naira o òun múra tó fún mi mo ti sọ gbogbo ayé òun ló ti post ọjọ́ bí òun lẹ́yìn tẹ̀lé òun lọ fi múra kó fẹ́ lọ sí ọjọ́ bí òun kò dẹ̀ fún mi lówó múra owó tíkẹ́ẹ̀tì tí mo wọ̀ láti Amẹ́ríkà lọ sí Mẹ́kà ó ní kí n screenshot tíkẹ́ẹ̀tì yẹn sóhun ìdèdè owó tíkẹ́ẹ̀tì yẹn gangan ló sẹ́ndì sí mi mo dẹ̀ padà rí pé gbogbo múra tó ń fún àwọn èèyàn ájì tó ń fún àwọn èèyàn kò fún wọn torí tọlọ́hun kò fún wọn anybody ní ájì nítorí tọlọ́hun kò fún wọn ní múra nítorí tọlọ́hun torí kán lè ṣe ohun tó fẹ́ ni mo ti lójú bẹ́ẹ̀ nìkan sọ láìpẹ́ yìí tó ń sọ fẹ́ ni yẹn pé tó lè bá mi gẹ̀ẹ́tì lágbájá tó bá mi gẹ̀ẹ́tì lágbájá wàláì máa fẹ́ ní ájì nìṣó ní mọ́ kàtẹ́lẹ̀ mọ̀ pé ájì tó ń fi ń tọrẹ kò ní torí tọlọ́hun kò lè ní ládàá kankan níwájú Ọlọ́run àwọn upcoming players bàbá ìjẹ ó lè ra àwọn àgbà player àwọn àgbà bọ́lá àwọn òní price o àwọn ìwé nìkan tó náà ń gbó lọ́dà sáìdì ìwé lẹ́sẹ̀ kíyù ó ní price nígbà tó ra property fún sìn ó change system gbogbo àwọn tó ń tẹ̀lé àwọn òwèrè ajá káyọ̀ gbogbo àwọn yẹn sàwọn yẹn ló lose àwọn tó ń tẹ̀lé so that ẹ kò ní yín pé nípa owó òmàgọ̀ yẹn bàbá owó òmàgọ̀ yẹn àgbà blogger yẹn mo fẹ́ kẹ́ mọ̀ wípé wàhálà tó ń dálẹ̀ ní Islam kò kéré torí pé Ọlọ́run fún ní opportunity kan tí ò mọ̀ lò tó dẹ̀ pé gbogbo tó bá ṣe ní ìbàdà láyé Ọlọ́run ní ìbàlọ́wẹ̀ tó máa ń dáná èmi mo sọ bẹ́ẹ̀ kò ní kódà kó máa wo Ọlọ́run lọ́ọ̀kan báyìí kó wọn àtọ́lọ́dún máa kíjọ mọ́ kókó ni wọ́n kà gbogbo ìbàdà tó bá ṣe Ọlọ́run nígbà torí pé Ọlọ́run fún láǹfààní kó ṣe nǹkan ẹyọ kan tí ò rí ṣe òun ni wípé al-islahu bayna al-muslim fawqa as-salat kí èèyàn ṣe àtúnṣe láàrin àwọn mùsùlùmí méjì wàlúwàì tàlá olóore jù ní kíkìlọ tọ́wọ́ tàbí ọkọ̀ ọmọ ọ̀bẹ torí pé inú tó lè mú wa fi yẹ inú tó lè mú wa má kírun lásìkò ẹ̀ òun ni pé tí wọ́n bá ń ṣe al-islahu bayna al-muslimin bí wọ́n bá ń ṣe àtúnṣe láàrin mùsùlùmí tí ìrun bá dé ẹ má dìde lọ kírun ẹ má ṣàtúnṣe yẹn lọ ẹ bá ṣe àtúnṣe yẹn tán tẹ́ tó lọ kírun bàbá yìí Ọlọ́run wá fún opportunity pé gbogbo tó ṣẹlẹ̀ láwùjọ àwa mùsùlùmí Ọlọ́run wá fún opportunity pé orí ọ̀tún bá sọ̀rọ̀ orí òsì bá sọ̀rọ̀ ó wáyé kó ṣe àtúnṣe bil adil torí pé Ọlọ́run ní tẹ́ bá máa ṣàtúnṣe o Ọlọ́run ní ẹ ṣe islahu bil adil pẹ̀lú déédé ẹ ṣàtúnṣe so that bàbá wo máa gbọ́ yìí wá rí àǹfààní pé òun náwó fáwọn àníkíní ó pe àwa mo surrender ara mi mo lè sọ pé owó máa gbọ́ solution ọ̀rọ̀ yìí tẹ́ bá fẹ́ kí àlàáfíà jọba finally òun ní pé ẹ kó gbogbo wa Ọlọ́run ti ní kí ẹ wà ní kápá gbogbo wa báyìí ẹ kó gbogbo wa lọ sí ilé ẹjọ́ ẹni kí gbogbo wa lọ tọwọ́ bọ̀wé àlàáfíà àwọn pages kan wá wà tẹ́ bá àwọn pages yẹn o abẹ́ gbogbo wa ló wà kò sí pé àwọn pages tó ń ṣàbúrú yẹn tí ẹ bá táwọn ò bá mọ̀ àwa náà mọ̀ tiwa táwọn bá ti mọ̀ àwa náà mọ̀ àwọn náà mọ̀ tiwa ẹ ṣàtúnṣe láàárín wa mo sọ̀rọ̀ dára mi àmọ́ káàkiri bàbá yìí ṣe adílù gẹ́gẹ́ bàbá yìí ṣe déédé pẹ̀lú adílù ó tún wá ń fọpọlọ rú mi ṣeré ó wá fẹ́ máa play mi báyìí ó wá fẹ́ máa play mi òun àtọmọ wèrè tí ò ní jèrè ọmọ wèrè tó tọ́mọ wá ṣe rúlọ́dọ̀ tí ò ní jèrè a ní kẹ́ ṣe déédé kẹ́ lè rí ìyọnú Ọlọ́run kún gbogbo ìbádà yín ni ṣùgbọ́n sìn ẹ wá ní ẹ ṣe déédé now bàbá yẹn fún ara rẹ̀ ó wá create bloggers nísìn mo lè máa proof ẹ̀ fún yín bàbá yìí ó mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ aburú tí Ṣèkíyù ń ṣe torí pé òun ló ń support Ṣèkíyù lórí aburú ẹ̀ mo dẹ̀ fi rinlẹ̀ tí gbogbo wọn ò rí defend pé ọjọ́ tọwọ́ tẹ Ṣèkíyù lórí aburú ẹ̀ bàbá ìfún ara rẹ̀ ló lọ drive lọ́ba Ṣèkíyù láago mọ́kànlá lẹ́ sọ́dọ̀ wọn ò rí defend bàbá yìí náà mọ̀ kó lọ gbà ó túnmọ̀ sí pé ó fẹ́ jẹ́ kó jẹ ìyá iṣẹ́ mo wá sọ fún bàbá yìí pé bàbá ṣẹ́kí nǹkan tẹ́ ṣe yìí ó máa nẹ́yìn o ẹ̀yìn tó wá nílé yìí mo wá rí voice kan tí máa play nsìn torí ni máa play ọ̀pọ̀lọpọ̀ voice kan níbi tí àfa orí mímbà yìí ni mo lóko àfa yẹn ni ọ̀bọ̀ torí mímbà yìí làfa yẹn ló máa ń sọ bàtì ṣe program tí àfa àwọn táwọn bá jẹ́ parí YouTube àwọn àfi ọ̀rọ̀ bàbá òun àgọ̀ òun náà fi parí iná láàyè amúrúkún bìlẹ̀ adìrì wà yín sàn ìtẹ̀tà àwọn kàyí náà láàyè amúrúkún bìlẹ̀ adìrì àwọn máa sọ̀rọ̀ bàbá òun àgọ̀ làwọn máa fi parí YouTube àfa yẹn wá ń sọ ọ̀rọ̀ kan àfa yẹn wá ní pé èèyàn kan pé òun ó sọ gbá ẹni yẹn wá sọ̀rọ̀ pé bàbá òun àgọ̀ àti bàbá òun àbàjẹ́ kíníkan pé òun wá connect ẹnìkan inú àwọn ọmọ bàbá yẹn wá pe Ṣèkíyù wá ń búra wípé tóun tí bàbá yẹn bá rán òun níṣẹ́ kóun má rádìjọ náà ẹ̀dá Ṣèkíyù tó pé Ṣèkíyù máa wà lìjọ́nà tẹ̀lé fún Ṣèkíyù máa wà lìjọ́nà láti ọdún tàbí máa wà lìjọ́nà wàláì tàláì súnmọ́ bí láìlà bí láìlà akísàn bí wọ́n bèèrè kábà wàláì sáyé bí wọ́n wà lìjọ́nà sáyé ṣètò ìwà lìjọ́nà àti gbogbo àwọn tó bá tẹ̀lé iná ajá náà wọ́n lọ bí ìsinmi láì bí kúndé láti láì tátà máa wà lìjọ́nà èèyàn tó bá bẹ́ẹ̀ wọ́n ní wà lìjọ́nà wà ń ju ẹlòjú kò tó ṣe àlìjọ́nà ni ní tó ṣe àlìjọ́nà èèyàn kan wà tún ní kun lọ́wọ́ òun náà máa wọ jáde mọ́ pẹ̀lú orúkọ Ọlọ́run tó ń jẹ́ Allah sọ pé Ṣèkíyù sọ pé ohun tó ń bá wà lìjọ́nà rí alẹ́ ó kò lè wà lìjọ́nà tẹ́lẹ̀ kò sí àlìjọ́nà iṣẹ́ ìkọ́ tó ń ṣe nìyẹn owó ló ń wá ó dẹ̀ ti owó tó alẹ́ ti rí yẹn ṣé wọ́n yín ṣe tẹ́lẹ̀ ló ṣe é sìn ni wọ́n yín ṣe wọ́n yín ṣe tẹ́lẹ̀ tó ṣe Ọlọ́run lóye ọjọ́ mo ti bẹ̀rẹ̀ program láyé mo yín ṣe náà lélẹ̀ mi ò yí padà dì sìn fáwọn wá play ọ̀rọ̀ ibi fọ́ ìsàfáàyàn máa bá wọlé máa wá fi proof pé ọ̀tọ̀ ni wípé bàbá rán mi níṣẹ́ ìbúra pé bàbá ò rán mi níṣẹ́ pé bàbá kọ́ ló ní kí lọ bú ọba àlọ́rin bàbá kọ́ ló ní kí lọ bú kíní kan ìbúra yẹn ọ̀tọ̀ nìyẹn àní bàbá ló ń support tiẹ̀ lórí aburú búra pé bàbá ò support tiẹ̀ lórí aburú àní kí ni Ṣèkíyù ń ṣe lórí social media tí gbogbo wa mọ̀ ó ń búlì nínú àwọn wọ́n kọ́ sọ pé bàbá yẹn ní kó má bú èbú mọ́ ó túmọ̀ pé everybody can admit everybody can accept pé èbú ló ń bú bully on social media but pẹ̀lú kó ń búlì yẹn kí ni ó wà àrántí bàbá yẹn fi ń ra property within 400 million fún òun ṣe aburú ó wá ń support tiẹ̀ lórí aburú tó ń ṣe so that yẹn la sọ fún ẹ búra pé bàbá yẹn ò support ẹ lórí aburú la sọ fún ẹ but ọ̀nà tí bàbá yẹn fi ń ṣe aburú yẹn máa wá tú àṣírí díẹ̀ mo máa mú
evidence mẹ́ta péré wálé ni bí mo pé bàbá yẹn owó màgọ̀ yẹn aláburú ni ṣùgbọ́n àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ play òun ni pé ẹgbọ́n nǹkan tí àfáà yẹn àtẹni tó pè yẹn sọ ẹgbọ́n tí wọ́n jọ sọ ń bọ̀ ò Islam ní bàbá owó màgọ̀ tẹ́yìn sọ pé wọ́n búlì yín ẹ̀wọ̀n ṣe pé fáwọn ọmọ yín wọ́n Saheed ló fẹ́ báyìí bàbá yín jẹ́ ló fẹ́ báyìí fámìlì yín jẹ́ wọ́n máa proof ẹ̀ fún ilé kẹ́lẹ́ mọ̀ pé aburú tí bàbá yín ń ṣe bàbá yín lẹ́kọ̀ọ́ máa kó iná máa ṣe pé fáwọn ọmọ yín tó láti ẹ má lè lọ́kọ́ máa stop o èmi kọ́ tó bá ṣe pé fáwọn ọmọ yín bàbá yín lẹ́kọ̀ọ́ máa ṣe pé fáwọn ọmọ yín ẹ sọ fún bàbá yín kó dẹ́yìn ẹ sọ fún bàbá yín kó quit ó jáwọ́ kó fi ọ̀rọ̀ wálẹ̀ torí Saheed Shittu yìí òun náà ò dúró aburú lórí tèmi náà àti fámìlì tèmi ọmọ wọnú fámìlì yín ẹ bá rí ìyàwó kékeré tó bàbá tẹ̀ fẹ́ mo sọ nígbà kan mo ní mi ò fẹ́ wá fún bàbá torí pé mo ti rí ìyàwó ẹ̀yìn tí màá ìyàwó ẹ̀ ti wà jọ́ńtẹ́ sìn pẹ̀lú pé bàbá yín wá ti lọ sọ̀pọ̀ọ̀tì búlì òun wá ti gbójú dáadé fi ń ṣe búlì yẹn gbọ́dọ̀ máa prove bàbá yín ti ṣe búlì o dà fún kò ní dà fún bàbá yín kò dà fún ìyàwó tó kẹ́ ẹ̀fẹ́ mo fẹ́ bá ìyàwó yẹn wẹ́bọ̀ nǹkan jàǹsìn sọ pé ìyàwó yẹn mọ̀ pọ́nlé tẹ́lẹ̀ pé torí ìyàwó yẹn kódà gbàgbọ́ gbéṣẹ́ wá fún nígbà kan tó ń parọ́ pé ó lọ bá ìyàwó kan ó ní kó mú 20 million wá kó lè bá èmi ò gbowó lọ́wọ́ anybody wọ́n gbéṣẹ́ wá bá mi lẹ́mi ò ní interest mi wọ family family bàbá jùlọ ẹni kan ní kọ́ sọ̀rọ̀ ẹ̀ yà mo ti mọ̀ tipẹ́tipẹ́ náà mi ò lè jẹ́jú ẹ̀ ṣùgbọ́n nísìn tí o lajú ẹ sílẹ̀ gbogbo olórí burúkú ọmọbìnrin tó wọn lajú ẹ sílẹ̀ tó wọn jẹ́ kó wọ family tó wọn kó wọ family tèmi wọ́n fẹ́ máa rẹ sọ pé o sọ fún wọn jọ tí wọ́n ń sọ̀rọ̀ family mi wípé dádì ẹ má dà sọ̀rọ̀ yìí ó wá dá sí ó tún wá ná owó fún ọmọbìnrin yẹn ó máa fíìlì má ta ìfọwọ́ àdìwọ̀ gangan fún alẹ́ máa fíìlì ẹ̀ ojú mi mo fẹ́ jà ẹ̀ lè ṣẹ́gun mi wàláhì mo gbọ́dọ̀ dúró tẹ́tẹ́lẹ̀ body count ló múrí yín dàrú màá wá sọ̀rọ̀ body count yẹn a máa wá bẹ̀rẹ̀ sí nínú ọ̀ka a máa wá já ẹ̀ tán pé bàbá ò máa gọ̀ ṣótú ẹni báyìí tó fún lówó báyìí nínú body count yẹn ẹni báyìí tó fún lówó báyìí nínú body count yẹn ẹni báyìí tó fún lówó tó bá kọ́ kí ní kọ́ báyìí sí lọ ni nínú body count yẹn ẹni báyìí tó fún lówó ní aláràfà àbí oníyájì ní àbí onímọ̀dínà ni tó máa ń tún ẹ̀yẹ bàdàbàdà nínú màmá elé body count a máa ka body count yẹn lọ fún yín pẹ̀lú làákàyè tẹ́ mọ̀ pé ó ju àwọn torí pé first play yìí bàbá yìí jẹ́ kí Saheed mọ̀ pé Saheed ó lè máa continue ṣùgbọ́n má dárúkọ àwọn náà wà ní dárúkọ ọmọ máa ṣe nọ̀ọ̀sì àwọn máa júwe ni bàbá àní ẹgọ̀ ẹdẹ wa bá wà ní àwọn tí wà ní gbòòrò kẹ́yìn torí ẹni tẹ́ gbé sílé tẹ́ gbéyàwó yájọ wà ní gbòòrò ni àmọ́ra wa. bámọ̀ bèrè lọ́wọ́ ọmọ mi mú dámọ̀ adó alọ́dọ̀ tí ó bá rúkú tẹ́lẹ̀ adó dára wa mọ̀ ẹni tó bọ́lọ́ tó gbọ́n máa jẹ́ fún mọ̀ pé bàbá ẹni báyìí tó ní kẹ́ ṣòye fún inú bọ́dí kàntì tí màá kàmẹ́ ẹ̀dógún ẹ̀kọ́ mi bá sà lóṣù adẹ́gbẹ́ pẹ̀rẹ̀ ní bàbá ẹ̀rọ yàwèrè ẹ̀bẹ̀ ṣe fracas ẹ̀ mọ̀ tó bẹ̀rẹ̀ fracas ni ọmọ àwọn ilé yín ọmọ àwọn family yín ọmọ gbogbo family yín ọmọ gbogbo tó ti ṣẹlẹ̀ láti 10 years 20 years ní family yín ọmọ ẹgbẹ́ tó social media lọ́gbọ́n ni ẹ̀ nǹkan tó fà á tó jẹ́ ṣe máa fọ́ fún yín sìn ṣe fracas ni kí n gbàgbé kọjá gbèsè tó wà lọ gbàpò tí olódó wà bílẹ̀ iwájú ta fracas ẹ̀ mọ̀ tó bẹ̀rẹ̀ fracas 10 years máa dín ọjọ́ orí yín with high blood pressure ìdájọ́ bẹ̀rẹ̀ yìí no remedy jẹ́ ìbàdí kúrò mẹ́gbàgbé a máa fún yín pa family yín gbogbo ẹbí yín a máa fún wọn tó ẹgbọ́n ọ̀tá báyìí sọ. wàláyé gbogbo bí bá ti rí ìrántí ìrànlá àgbà tí wọ́n pẹ̀lú sáyé àti ìlànà tí wọ́n pẹ̀lú sáyé wọn máa jà wọ́n lọ́wọ́ ẹ̀rọ sọ fún dára ọ̀sọ́dà sáláfí tó yẹ Islam ló yẹ káàkiri kì í ṣe sáfì ìjọ náà kẹrọ̀lẹ́ nígbà kan wọn máa lọ kí jímọ̀ ní mọ́ta lẹ́bẹ̀ẹ́ friday wọ́n sì ń ṣe lẹ́sìn àwọn tó lówó tí wọ́n lọ bẹ ní wáyé sájà mùsùlùmí ẹ̀rọ sọ fún dára tí wọ́n ní owó tí wọ́n lọ bẹ ní wáyé sájà mùsùlùmí tó bá yọ ìlú ìyẹ̀sà ìlú bálájì irú ìbú ojú ayé ṣáì ti tutù irú ìbú ni gbogbo àwọn tó tẹ̀lé àgbà ìbẹ́sẹ̀ ní kó gbọ́rọ̀ lẹ́nu oníkan alájẹ́gbọ́n ní yíṣù báyìí ẹ̀ ṣàlàyé yóò ní o pé káyọ̀ ìjọ communicate ìbájọ́ communicate ẹni ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ pé bọ́ọ̀lù sí lọ kọ́ ni wọ́n ṣe kọ́ ni tó gbọ́ ẹni tó le jù ní wípé sẹ́ni gbogbo yíṣù ti lọ lórí afẹ́fẹ́ yẹn àwọn eré àkànbẹ́ mẹ́tọ́ pé wọ́n ta information yẹn fún kálukú ni àwọn kọ́ ọmọ kẹ́kẹ́ nípa rẹ̀ láti ẹgbẹ́ tẹ́lẹ̀ lábájá wọ́n kàwé létí àwọn olóṣèlú máa wí. afa ẹ má wọrí o ṣẹtiri ẹyin tí ìmọ̀ mọ̀ mẹ́bàrì ẹ̀yìn fracas mẹ́bàrì ẹ má bínú mi ò bóyin o ẹ máa mọ òdodo ọ̀rọ̀ lẹ́nu pé bàbá olórí burúkú yẹn tẹ́ ń sọ̀rọ̀ yẹn òun gangan làbẹ́ blọ́gà òun ló dá blọ́gà lẹ ẹ má rí fáàtì lẹ́nu àánú jẹ́ kí bàbá yìí lo opportunity kó fi settle matter kàkó settle matter àwa ní kó fẹ́ play blogger bàbá àwọn tẹ̀sí ìgbàgbọ́ ni tí ń dùn wọn gẹ́gẹ́. àwa ní tó ń dùn wa ihun tó ń dùn wa ni wípé bàbá yìí sọ́pọ̀tì ẹni tó ń blọ́ọ̀gì àwọn èèyàn tó blọ́ọ̀gì mi náà tó blọ́ọ̀gì ìyàwó mi ó blọ́ọ̀gì x mi títí ó tún padà ṣe aburú fún ẹ̀sìn yẹn ìyẹn tún padà náà ó tún ojú burúkú tí wàá rí ìyẹn kan ní máta tèmi ò dùn mí wà láyé torí pé mo ti wà ní sí mo ti free torí ọ̀nà kan tó ń gbà blọ́ọ̀gì mi tẹ́lẹ̀ tó máa ń dùn mí náà lọ́dọ̀ ọmọbìnrin yẹn bí kan búlì ẹ̀ kó máa sọ pé nísìn kò sẹ́tọ́ ti búlì ní mọ́ mo ṣe wà yìí dòdò ń dá wà ní mo dá dúró mo ṣe wà yín sìn ni kódà mi ò sí ní gúrùpù ọ̀kan mi ò bẹ́ẹ̀ níbọ̀dì ṣe mọ́ kódà kò gbé bí àwọn ọ̀rọ̀ pé asọ́pọ̀tì àwọn àmọ̀dérò nǹkan lélẹ́yìí eléyìí nǹkan dùn àwa wípé bàbá yìí sọ́pọ̀tì aláburú ó sọ́pọ̀tì Saheed Shittu nítorí bàbá yẹn o so that bàbá yẹn tó wá fẹ́ Saheed bá repetition òun jẹ́ pé ká máa play game lọ. àwọn amájí mẹ́rẹ̀ wà láìka tí ó lè ṣe nǹkan kan kò lè ṣe nǹkan kan kiri tó ń fọ́nbù kiri yẹn òun máa ṣe gbá kò lè ṣe nothing nǹkan yọkan tó lè ṣe ni pé gbogbo tó bá fẹ́ ṣe láyé kó mẹ́sọ̀ bó ṣe láti tọ́lọ́ bá ń sùn lọ́wọ́ báyọ̀ fail ó máa fail the only thing tó lè succeed mi ni pé kó lọ ṣe láti tọ́lọ́ bá ń sùn lọ́wọ́ torí pé ọba tí mo gbójúlé láńtà ó ṣòwò sí náà ti wà lánàá òun ọba tí tèmi gbójúlé ò ní sùn òun ló máa ṣe ẹlẹ́yà tówó tó wú ẹ̀ tí ò bá ti ṣe oúnjẹ kó ṣe ọ̀ kó jáwọ́ ó máa ṣe ẹlẹ́yà tówó tó wú ẹ̀ àwọn fámìlì ẹ̀ máa fi ìlú ẹ̀ kó jáwọ́